bẹ̀bẹ̀ ń ṣe bẹ̀ ẹ rí mínísítà fún olú-ìlú ilẹ̀ nàìjíríà nílùú àbújá Nyesom Wike di aláṣẹ nílé ìgbé rẹ̀ làbújá. Mínísítà tuntun ọ̀hún tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Rivers títí ń da ìlú àbújá rúgbùrùgbùrù ní ìsinyìí níkọ̀ ìròyìn ti ṣalábàápàdé rẹ̀ níbi títí ń ṣe ọbẹ̀ ata ráìsì ata yẹ́rìyẹ́rì tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àná ní àbújá ẹ̀yìn òní Femi Gbajabiamila náà ń wojú ọbẹ̀ òun wò pé ẹ wojú ọbẹ̀ ẹ múyán àbí ráìsì wọn ó sì fi ṣe ní ọlọ́run ó ṣàánú. Nínú fídíò ọ̀hún ni ọkùnrin kan náà ti ń pariwo tí ń fẹ̀yìn tí ń pọkà pé His Excellency ìwọ ń bú mi o èyí ò ní bí ẹni pé ọjọ́ lójú pé mínísítà ń dáná fúnra rẹ̀. Àwọn òǹwòran wọn ti ń sọ̀rọ̀ lórí fídíò yìí táwọn kan ti ń pè ní kúkátọ̀n ẹ̀yìn òbí ìdàbàsì àwọn míín sì ní demolition town ni ẹ̀yìn ò ní àdàpè fún mínísítà wúléwúlé láti gba Wike ti di mínísítà báyìí ojúmọ́ kan ara kan ní ìlú àbújá kò kújọ á lójú ṣe ń ṣe ní ìpínlẹ̀ Rivers ní Port Harcourt níbi tí wánu ọ̀gá àwọn ará àbújá wọ́n dà mọ́ tí ìmọ̀ mẹ̀mẹ́ láìpẹ́ yìí náà lọ sáàkì àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ àwọn dàrẹ́kítọ̀ bíi 21 ìyàwó yóò ṣe nǹkan lábújá. ẹ wo ẹ mọ gbádùn ìròyìn ń lọ ẹ kú òwòrán YorùbáReports náà ní ẹlẹ́bẹ̀ wọn. Oh God, you humble me now.